Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Eddie, tọ́ba ní wo bíbá yìí náà, tọ́ba ní kankan la dóbò wèrè, tí ó bá bunijẹ tí ó bá ní bunijẹ àwa ò mọ̀. What is the meaning of that? Fẹ́yìn tí ń dó wèrè nìyẹn. O kì í sọmọ Yorùbá o. Tọ́ba ní ìgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan nìkan rú. What is the meaning of that? O gbọ́ pa wọ́n ti gé ẹ létí lọ wókè náà. Tọ́ba sọ wípé sàkátà pàrà láàṣẹ tọ́. Ojú àfọ̀fọ̀ tán ìjà ló ń dálẹ̀. What is the meaning of that? Wo gbélé ni mi mọ̀ jẹ́rẹ́. O kì í sọ ọmọ Yorùbá ni. Ẹni nìkan máa bí. Sàkátà pàrà láàṣẹ tọ́. Tó bá lè sóde kó sóde. Tó bá lè ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Ó yá kíni ìtumọ̀ ẹ̀? What is the meaning of that? Sàkátà pàrà láàṣẹ tọ́. Tó bá lè sóde kó sóde, tó bá lè ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Kò kí ẹ̀. Wàhálà MD ò kí ń sọ ọmọ Yorùbá. Ṣé mi ti wájú ọmọ Yorùbá tẹ́lẹ̀? Ọmọ Buwa ni ẹ́? I'm from Kogi State too. Okay, you are from Kogi State. Sorry. Mi ò gbọ́ pa. Sorry.